nǹkan dé ọ̀kẹ́ àìmọye dúkìá jóná deérú sínú ìjàmbá iná nílùú ìlọrin. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, inú òfò àti àdánù ńlá làwọn òǹtajà àtàwọn tó jẹ́ olùgbé bíléwu alábí-owó lágbègbè ìta-àmọ́dù nílùú ìlọrin ní ìpínlẹ̀ kwara wà báyìí. Iná ọmọ rárá lójú àwọn yàrá 16 àtàwọn ṣọ́ọ̀bù 7 gbúgbúrú lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tí í ṣe ọjọ́ kẹta inú oṣù kejìlá ọdún 2024 yìí. Iléeṣẹ́ atótó-arére online TV rí gbọ́ pé kẹ̀ùkẹ̀ù ni iná ọ̀hún jó àwọn ẹrù tó wà nínú àwọn yàrá àtàwọn ṣọ́ọ̀bù ọ̀hún tí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ní nǹkan bíi aago 10 òwúrọ̀ kọjá ìṣẹ́jú 16. Gbogbo ìgbìyànjú àwọn ará àdúgbò láti pa iná náà ló já sí pàbó nítorí wọn kò tètè rí àwọn panápaná ké sí ló mú kí iná ọ̀hún bú gbàmù sí títí tó fi jó ọ̀pọ̀lọpọ̀ dúkìá kanlẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara Hasan Hakeem Adékúnlé ló ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ṣòfò níbi ìjàmbá iná ọ̀hún. Ó ní iná náà lágbára kọjá àfẹnusọ, ṣùgbọ́n ní kété tí àjọ panápaná gúnlẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ iná náà ni wọ́n ti kápá rẹ̀ tí wọ́n sì pa á pátápátá kó má bàa ràn mọ́ àwọn ilé mìíràn tó súnmọ́. Ó tẹ̀síwájú pé ṣọ́ọ̀bù 7 àti yàrá 16 ló jóná deérú, táwọn sì ti dóòlà ṣọ́ọ̀bù 12 àti yàrá 29 lọ́wọ́ iná òjijì. Ọ̀gá àgbà fún àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara, ọmọọba Falade John Olúmúyìwá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Kwara kí wọ́n máa wà lójúlá lákànfin ṣọ́rí lọ́fíìsì àti nínú ilé wọn, kí wọ́n sì máa yàgò fún gbogbo ohun tó lè ṣokùnfà ìjàmbá iná láyìíká wọn. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó-arére online TV. Ẹ ṣeun.